Ogun Egbin Orun ti dá Wahala Pro Max kalẹ̀ láàrin àwọn àbúrò àti lóyà PA. Ó lágbára o. Prophetess Olúwatósìn ti sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo wọn pé kán lọ dákẹ́ ariwo, kán lọ sinmi ẹ̀dọ̀, kán yé wí ẹjọ́ wẹ́wẹ́ lórí social media lórí ogun ológun tí kì í ṣe tiwọn. Ọ̀rọ̀ ìgbẹnután ẹ̀yin èèyàn. Ẹ jẹ́jọ́ gbọ́ ohun tí Prophetess Olúwatósìn ní sọ nípa gbogbo rògbòdìyàn ogun tí àwọn àbúrò àti lóyà PA Egbin tọ́jọ́ ń fà mọ́ra wọn lọ́wọ́. Ẹ rántí pé wúmà yìí ní ọkọ ó bímọ. You are washing your sisters, you are washing your boss lying outside. Ẹ rántí pé àwọn ọmọ wọ̀nyí wọ́n máa lọ lé ọkọ. Àwọn ọkọ tó fẹ́ wọ́n máa wà lórí afẹ́fẹ́, wọ́n máa ń gbọ́ gbogbo ohun tẹ́ ẹ sọ yìí. PA mà, mo kéré láti bá yín sọ̀rọ̀. Ẹ̀yin àbúrò Egbin Orun, mo kéré láti bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́, ìpè ni mo fi bẹ̀ yín. Put an end to this. Do not grant any interview again. Ẹ jẹ́ kí òkú ó sinmi. Mo ń gbọ́ ọ̀rọ̀ kan tí àbúrò Egbin Orun sọ lánàá. Ó lóun lòun kọ́kọ́ lówó k'Egbin Orun tó mọ tó ń pè lówó nínú ayé. Ẹ tún fẹ́ sọ mà. Egbin Orun àgbà pàtàkì yáfọ̀ á máa wọ̀ ọ́. No! Àwọn ọ̀rọ̀ kan wà, you are not so maleka. PA mà. Àwọn kálẹ̀ mi ni yín ni mi ò ní gbin. Ó yẹ kẹ́ mọ̀ pé tẹnu yín náà fẹ́ gbọ́. You are the closest to this woman of God. Of course, ayé wọ́n máa sọ nǹkan tí ò kì í ṣe ti yín, wọ́n á rò mọ́ yín lẹ́sẹ̀. Ní ìsìn tẹ́tí wá sórí afẹ́fẹ́, tẹ́tí wá ń sọ̀rọ̀, tẹ́tí wá ń try àti yọra yín, ṣé wọ́n wá blame yín mọ́? Ṣé wọ́n wá rẹ́ni tó ń sọ̀rọ̀ sí yín mọ́? People will talk. According to you, ẹni Egbin Orun sọ pé tó bá ń drag you, don't see anything. Ẹ̀yin àbúrò Egbin Orun, tí òkú bá wẹ̀yìn wò tó rí bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀, bẹ́ẹ̀ ṣe ń tú àwọn àṣírí hùn, bẹ́ẹ̀ ṣe àmàlẹ́kà, ṣe rò pé inú rẹ̀ ó dùn ni. I'm not siding anybody and I am not blaming anybody. I am here to beg you all. Ẹ jẹ́ kí òkú yìí ó fọwọ́ rọrí, ẹ jẹ́ kó sùn. Please. Ó ti wá. Èèyàn tó wálé ayé tó ráyé ṣe tó ráyé gbé ni gbogbo tó ní nílé ayé nìránṣẹ́ náà ní. A máa farahàn mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. I don't need to come on social media to say it. Màmá rí wọn lójú ìran ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó ti wá màlẹ́kà kan nínú èèyàn kan nínú màlẹ́kà ni. Ta l'Egbin Orun ò ṣe fún? Kò sí nínú àwọn family Egbin Orun tó lè wá tó lè confront èmi pé Egbin Orun ò ṣe fún. Èmi tí mi ò súnmọ́ wọn kan máa jẹ́ kó yẹ pé irọ́ lẹ̀ ń pa sister, irọ́ lẹ̀ ń pa brother. So tó lè máa ṣe fún àwa ará àta tí ò mọ̀ rí tí ò rí rí. Much more. Don't stop granting any interview again, please. PA wọ̀sọ́ ẹ kò sí tó lè tí Egbin Orun bá fẹ́ ká mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ sí egun ẹ̀yìn òun àbí iṣẹ́ mọ̀ tó bá fẹ́ kí gbogbo èèyàn mọ̀, she would have come online láti sọ wípé ẹjọ́ ẹgbàá mi kan báyìí ṣe mí. Ó ti wà ní àkọọ́lẹ̀ ní ẹnìkan ò lè pa nìkan. Ó ti wà lákọọ́lẹ̀ ní wọ́n ti wáyé, wọ́n ti ṣe tán níṣe, wọ́n ti bá tiwọn lọ nìyẹn. Àtẹni tó tún ẹ̀yìn òkú ṣe please allow it to rest like that. Please grant nobody's interview again. PA kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wẹra yín mọ́, ẹ̀yin lẹ súnmọ́ wọn jù. Ohun tẹ́bí ò mọ̀ ẹ mọ̀. Ohun tí ọkọ rẹ̀ ò mọ̀ ẹ mọ̀. You don't need to come outside and tell us. Àwọn àṣírí ìránṣẹ́ yẹn tó wà nínú yín, keep it down. That is when the dead will know that ẹ̀yin òun dá. Grant nobody's interview again. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wẹra yín mọ́. Tí àárín Egbin Orun àti àwọn àbúrò ẹ̀ bá gún, ẹ̀yin kọ́ ló yẹ ká ṣe PA. I don't know if you are reasoning with me. Torí sáìdì tèmi máa ń yàtọ̀ sí sáìdì tàwọn èèyàn. Àbúrò obìnrin mẹ́ta
girisho lónìí. If there is a cordial relationship, kò sí tẹ́ ń wá lọ́dọ̀ wọn débi ẹ ti ń ṣe PA. Ọjọ́ wo ni mo sọ ní online mo ní it is even better gan kó fi ọmọ rẹ̀ ṣe PA. So tí cordial relationship bá wà láàrin wọn kò sí tó kàn yín. So ìyẹn gan ó ti sọ a lot. Please, ẹ̀yin àbúrò Egbin Orun, I understand wípé you are trying to protect what your sister left behind, but please don't protect it again. Ẹ yọ̀ǹda ẹ̀ fún ọkọ rẹ̀. Don't try and you want to protect it for the children. Káyé àwọn ọmọ ò lè bàjẹ́. Màmá yẹn ti ra ayé gbé fáwọn ọmọ rẹ̀. Ó ti fún wọn ní education. Àwọn ọmọ náà ní ògo tiwọn. With or without their mother's money, they will survive. Wọ́n máa jẹ́ èèyàn nínú ayé. Wọ́n ní ògo. Ṣé ìyá wọn, according to the story, ṣé ìyá wọn náà jogún ni? Ṣé bóun náà ṣiṣẹ́ ni? Ó ṣiṣẹ́ tó fi débi tó wà yẹn ni. Stop protecting the ogun again. Leave it. Tẹ́ ẹ bá tiẹ̀ wá máa jà, ẹ jẹ́ kó jẹ́ underground. Ẹ jọ nítorí Ọlọ́run. Gbogbo ohun tá à ń gbọ́ yìí ó ń tini lójú, ó ń bani lójú jẹ́. Ẹ rántí wípé orí òkè Egbin Orun ṣì wà ń bẹ̀. Nígbà tẹ́ ẹ bá wá ń tú àṣírí ẹ̀ síta báyìí, ojú wo àti respect wo lẹ fẹ́ káwọn èèyàn ní fún church yẹn. Nígbà tẹ́ ẹ bá ń tú àṣírí ọ̀rọ̀, àṣírí iṣẹ́ Egbin Orun, àṣírí àwọn nǹkan tó ń lò. Nígbà tẹ́ ẹ bá ń tú síta báyìí, àtẹni tó ń ṣe, àtẹni tó ń gun, àti ibi tó ń ti rí, àti ibi tó ń ti. Nígbà tẹ́ ẹ bá ń tú síta báyìí, ṣé ẹ rò pé àwọn spiritual materials tó kù síbẹ̀ yẹn, ṣé ẹ rò pé ó máa níyì lójú àwọn èèyàn mọ́ ni? Egbin Orun ibi báyẹn kò kí n kọṣẹ́ sílẹ̀, kò kí n ṣe kíní kan. Please don't see anything concerning this woman again. Mo sure pé tó bá wọ ẹ̀yìn wò, tó bá rí àwọn nǹkan tó ń fly about, tó bá rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, inú rẹ̀ ò lè dùn. PA, you have gone through a lot with this woman, please. I know what I am saying. Ìránṣẹ́ Ọlọ́run ni mí. I know mo mọ relationship tó máa ń wà láàrin ọ̀gá àti PA rẹ̀. Tó bá ní kẹ́ ẹ fi property ẹ̀gbọ́n àwọn sílẹ̀ fún wọn, ẹ fi sílẹ̀. Tó bá ní kẹ́ má wá sí church mọ́, kò sẹ́ni tó lè sọ pé káàlì kankan má wá church mọ́. Tó bá ní kẹ́ má délé ẹ̀gbọ́n àwọn mọ́, please let it be, ẹ fi sílẹ̀. Tó bá dẹ̀ lélẹ̀ tẹ̀lé fílẹ̀ mẹ́ tí mo mọ̀ wípé ìránṣẹ́ yẹn ti máa hand over àwọn nǹkan kan lẹ́yìn lọ́wọ́, tí mo mọ̀ pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa wà gan tí Egbin Orun sọ fún yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dára yìí kan sọ, ẹ jẹ́ kó máa gbénu yín. Don't let anybody push you to say things that are not supposed to be said online. Please, gbogbo wa la máa kú o, gbogbo wa la jẹ gbèsè ẹ̀. Death is inevitable. Ọjọ́ lówó wà kú, ọjọ́ lọ́rọ̀ wà kú. Ẹ wò ránṣẹ́ yìí, ó wáyé ó bímọ, ó lówó, ó kọ́lé, ó nílẹ̀, kò sí nǹkan nílé ayé tí ò bá wọn ní. Ó ti ṣe tiẹ̀, ó ti lọ. I'm not siding anybody. Nígbà tó mọ̀ pé yìí lẹ̀ ń lọ ìgò fún ẹ̀gbọ́n àwọn wọn bá ti pariwo kẹ́gbọ́n wọn tó kú, kẹ́gbọ́n wọn ti lè mọ̀ wípé ikú pa ni èèyàn ní PA tó mú sọ́dọ̀. Àti ìsọ̀rọ̀ ti sọ nígbà yẹn kọ́ má sọ mọ́. Egbin Orun fúnra ara rẹ̀ ẹni ẹ̀mí ni. Ó máa sábà wà nínú ẹ̀mí jùgbà tó bá wà nínú ara lọ. Bó bá lé èèyàn tó ń ṣe láburú sí, àbí tó ń lọ̀gò fún, àbí tó ń fún ní poison jẹ, yóò rí. Ó dẹ̀ máa mọ̀. Ẹ jọ̀ọ́, ẹ tún ẹ̀yìn òkú yìí ṣe. Àmọ̀ràn tèmi nìyẹn o. Mi ò ní ká má wá fún mi ní ká má bú mi o. But please, allow the dead to rest. Ẹ ti lọ tún ibi tẹ́ ẹnìkan wú, ẹnìkan tún sí ẹnìkan. Please, just leave it like that. Ẹ rántí pé àwọn ọmọ wọ̀nyí, àwọn náà ní ẹlẹ́dàá tiwọn o. Obìnrin ni wọ́n o. Ọkùnrin tí ó fẹ́ wọn, ó ń gbọ́ gbogbo ohun tẹ́ ń sọ yìí o. Àwọn ọ̀gá tó máa gbà wọ́n síbi iṣẹ́ nígbà tán bá padà jẹ́ èèyàn tán, wọ́n ń gbọ́ gbogbo ohun tẹ́ ń sọ yìí o. Àwọn ọmọ wọ̀nyí náà ní ògo. Ẹ fi ogún sílẹ̀. Ẹ lọ tì mọ́ báńkì. Àbẹ́ẹ̀rí pé ó lágbára. Wọ́n ní ẹni jogún kò dàbí ẹni tó gún gbè. Kí ni assurance wípé ogún tí Egbin Orun fi ilẹ̀ gan ó gbé àwọn àbúrò tí ó bá wà ní ìké ẹ̀wọ̀n? Oríṣiríṣi. Kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi jù sí comment. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ àjọ ka ohun táwọn èèyàn sọ ní comment. Kọ̀mẹ́ntà kan Ìbùkún Majestic ó ní tọ́ God bless you ma for this. I'm so ashamed of Egbin's sister. Ó lágbára o. Another commenter Okomoda Ìbùkún ó ní God bless you ma for more grace, anointing
and fresh fire in Jesus' name. Amen. Another commenter, Otemade Oni, thank you so much, man. May God bless you. Amen. So many people don't thank Prophetess Oluwatosin under video wọn fún bó ṣe wà truthful lórí matter because wọ́n sọ̀tún sòsì wọ́n bá bìkan jẹ́ ni. Another commenter, Lynn Oni, mommy, I just love you. Yes, ma. If they are good in time, our sister supposed to be the PA. Well said, ma. Exactly. Tó bá ṣe pé they were in good time. Kí ló máa mú Egbin Orun láti máa mú stranger láti wá ṣe PA? Possible now. Ó lágbára k'Ọlọ́run ṣàṣàánú wa. Ẹ̀yin èèyàn, kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi fi sí comment. Ẹ má gbàgbé láti máa click lórí subscribe and follow button. Ẹ like, ẹ sì máa bá mi share ètò kó máa lọ káàkiri lórí ayélujára. Ire o.